Ìyàwó Ekweremadu wọ́n tú kalẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, ó sì ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ìyàwó igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà Ekweremadu, ìyẹn arábìnrin Beatrice Ekweremadu, ló ti gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ilé ẹjọ́ kan ní ilẹ̀ Gẹ̀ẹ́sì dá sẹ́nítọ̀ Ekweremadu, ìyàwó rẹ̀ Beatrice àti dókítà Obete wọ́n dá wọn lẹ́jọ́ lórí ẹ̀sùn gbígbìmọ̀pọ̀ láti ta kíndìnrín ènìyàn. Ẹ̀wọ̀n ọdún 4 àti oṣù 6 ni wọ́n fún arábìnrin Beatrice Ekweremadu. Ẹ̀wọ̀n ọdún 9 ni wọ́n fún sẹ́nitọ̀ Ekweremadu, tí dókítà Obete òun sì gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 10. Ìdùnnú àti ijó pẹ̀lú ayọ̀ ló gbòde nínú ìdílé gbajúgbajà olóṣèlú ọ̀hún bí àwọn olólùfẹ́ rẹ̀ bí wọ́n ṣe ń yọ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nígbà tí wọ́n tú ìyàwó rẹ̀ kalẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Àwọn ilé-iṣẹ́ ìròyìn abẹ́lé kan ti gbé fídíò àwọn ìyá lọ́jà kan jáde níbi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ ní ìlú Enugu, ẹkùn ìlà oòrùn Nàìjíríà. Oṣù 3 sẹ́yìn ni ìyàwó ọ̀gá ti gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n bá àwọn oníròyìn sọ. Mọ̀lẹ́bí náà tí kò fẹ́ kí àwọn oníròyìn kí wọ́n fi orúkọ ọ̀hún síta, ó wí pé ọjọ́rú ni arábìnrin náà ló wọ orílẹ̀-èdè Nàìjíríà